Aláròyé máa wí o. ẹ má bá wọn ṣèwọ́de o, ẹ ní sùúrù pẹ̀lú Tinubu, Ayédàtiwa ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa ti pàrọwà sí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àtàwọn awakọ̀ nípìnlẹ̀ náà láti má ṣe kópa nínú ìwọ́de fífòpin sí ìjọba burúkú èyí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2024 yìí. Olùdámọ̀ràn àgbà fún gómìnà lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni Kẹ́fìn Ọláolúwa tó pàrọwà yìí nínú àtẹ̀jáde kan tó fi síta lórúkọ ọ̀gá rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù keje tá a wà nínú rẹ̀ yìí. Ọláolú ní ẹ̀bẹ̀ níjọba ń bẹ àwọn ọ̀dọ́ láti má ṣe ronú àti darapọ̀ mọ́ ìwọ́de, ṣùgbọ́n kí wọ́n ṣàtìlẹ́yìn fún ìgbékalẹ̀ ìrètí ọ̀tun èyí tíjọba Tinubu ń ṣe lọ́wọ́ lórí èròǹgbà rẹ̀ láti mú àyípadà rere bá Nàìjíríà. Nínú ìfẹ́ àti ìtẹ̀síwájú, olùdámọ̀ràn fún gómìnà ọ̀hún ní òun rọ àwọn akẹ́kọ̀ọ́ láti gba àlàáfíà láàyè láàrin ara wọn kí wọ́n sì wá ọ̀nà bí wọ́n á ṣe jókòó yanjú àwọn ìpèníjà tó bá súyọ láwùjọ nítùnbínùbí. Ó ní ìgbésẹ̀ tó dára gbáà ni bí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ṣe fi ìpinnu wọn hàn láti má ṣe kópa nínú ìwọ́de gbogbogbò tó ń bọ̀ lọ́nà nínú èyí tó ṣeé ṣe kí wọ́n ba dúkìá ìjọba jẹ́ nítorí rògbòdìyàn tó lè súyọ nípa ìfẹ̀hónúhàn ọ̀hún. Ó ní ọ̀rọ̀ ìyípadà kì í ṣohun tó lè yá ní kíákíá nítorí kò sẹ́ni tó lè fi ọjọ́ kan péré bó ẹni tó rúyò. Nínú ìpàdé míì tí olùdámọ̀ràn fún gómìnà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀gbẹ́ni Bọ́lá Táíwò bá àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ ṣe, lòun náà ti gbà wọ́n níyànjú pé wọn kò gbọ́dọ̀ lọ́wọ́ sí ìfẹ̀hónúhàn tó ń bọ̀ lọ́nà. Táíwò nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò ìpàdé àlàáfíà ọ̀hún ní kò sóhun tó burú nínú kí àwọn èèyàn ṣe ìwọ́de, ṣùgbọ́n ìfẹ̀hónúhàn tó bá ti ní rògbòdìyàn àti kí wọ́n ba dúkìá ìjọba jẹ́ làwọn èèyàn gbọ́dọ̀ yẹra fún. Alága ẹgbẹ́ àwọn awakọ̀ ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Adémọ́lá Òdùdú tó gbé ẹnu àwọn ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ṣèlérí fún gómìnà Ayédàtiwa pé àwọn kò ní bá wọn dá sí ọ̀rọ̀ ìwọ́de náà. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.